èèyàn méjì mọ́tò Mejila jóná gúrúgúrú ní Sango. ìran burúkú nìran ọ̀hún. ìran tó ṣẹlẹ̀ láàárọ̀ kùtù ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹwàá yìí. báwọn èèyàn ṣe ń pariwo ìkúnlẹ̀ abiyamọ bẹ́ẹ̀ làwọn míín ń káwọ́ mọ́rí látàrí dúkìá tó ṣòfò. ọ̀pọ̀ èèyàn ló sì sá kíjokíjo kí wọ́n má lọ fara kááṣá lójijì nígbà tí táǹkà epo kan ṣàdédé gbiná ní tóògèètì Sango Ọ̀tà nípínlẹ̀ Ògùn tó sì fẹ̀mí èèyàn méjì ṣòfò. wọ́n jóná gúrúgúrú bẹ́ẹ̀ làwọn bíi 6 farapa yánnayànna. àwọn ọkọ̀ 12 sì bá ìṣẹ̀lẹ̀ náà rìn. ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọ̀nà tó gba ìlú Àwẹ̀là jáde sí títì márosẹ̀ Sango sí Abẹ́òkúta ní ìkóríta tóògèètì Sango tí kò fi bẹ́ẹ̀ jìnnà sí ẹ̀ka iléeṣẹ́ àwọn ẹ̀ṣọ́ ojú pópó Federal Road Safety Commission ti Sango. gẹ́gẹ́ bí àlàyé tí abilékọ Florence Ope tí í ṣe alukoro iléeṣẹ́ road safety ọ̀hún nípínlẹ̀ Ògùn ṣe, ó ní nǹkan bíi aago 2 òru ni ìjàmbá náà wáyé nígbà tí táǹkà tó gbé epo bẹntiróòlù kan ń bọ̀ láti gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọ̀nà ìlú Àwẹ̀là ọ̀hún tó sì pàdánù ìjánu rẹ̀ bó ṣe kù díẹ̀ kó jáde sí títì ìkóríta tóògèètì ló bá ṣubú yakata. ó ní epo bẹntiróòlù náà kọ́kọ́ ń tú jáde ṣùgbọ́n nítorí àjìn òru nìṣẹ̀lẹ̀ yìí wáyé wọn kò tètè rí ìrànlọ́wọ́ gbà. nígbà táwọn òṣìṣẹ́ panápaná àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì yóò fi débi ìjàmbá náà, iná ti sọ. àgbá epo tí tírélà náà pọ̀n sẹ́yìn ti bú, iná ọmọ rárá sì ti ṣẹlẹ̀. ó ní gbogbo ibi tí epo náà ṣàn dé ni iná ràn dé. gbogbo àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti bọ́ọ̀sì tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ títì àti àyíká náà ló jóná gúrúgúrú. ọpẹ́lọpẹ́ àwọn panápaná tí wọ́n ṣiṣẹ́ àṣelàágùn lẹ́yìn náà ni wọ́n dẹ́rọ̀ iná ọ̀hún láti má ṣe jẹ́ kó di àjóràn. nígbẹ̀yìn èèyàn 2 jóná débi pé kò sẹ́ni tó dá òkú wọn mọ̀. èèyàn 6 ló farapa. wọ́n ti gbé 3 nínú wọn lọ sílé ìwòsàn General Sango Ọ̀tà fún ìtọ́jú pàjáwìrì. wọ́n ní iṣẹ́ ìwádìí máa wáyé lórí ìṣẹ̀lẹ̀ yìí. bákan náà làwọn agbófinró ti ń ṣiṣẹ́ láti wọ́ àjókù ọkọ̀ náà kúrò lójú ọ̀nà kó má bàa ṣèdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ lágbègbè ọ̀hún. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.